I'm giving you this last warning. Stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́. Stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́. Stop ẹ̀ ọjọ́ tí wọ́n bí ẹ̀ ṣèbí Daniel onífowóṣù ẹ̀. O fẹ́ jẹ́ kí ọkọ máa gba information lọ́wọ́ ìyá kan. Ẹ̀wọ́n ẹ̀ńdọ́gbọ́n wọ́n náà wà wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pàṣẹ gbogbo àṣírí títú yìí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá. Bàbá yìí tó ń sọ̀rọ̀ yìí mo wò wípé kí ni iṣẹ́ bàbá yìí gan what is your purpose lórí ọ̀rọ̀ Pastor Olúalọ torí gẹ́gẹ́ bí mo ṣe wo ọ̀rọ̀ bàbá yìí sí mo ti ní kóhun gangan ní èkó nínú àlìkámà bàbá white kí nìkan white tó gbére yìí tí n bá fọlọ́ wo interview kan tó kọjá wàhálà lẹ́ẹ̀ tó fi jẹ́ kí ojú ọ̀rọ̀ fọ́ kí igbá fọ́ yọ̀gà àbí báwo lẹ ṣe pé òun ni interview tí ń bọ̀ bàbá white yìí tó interview bàbá Pastor Kọ́láwọlé yẹn nínú interview yẹn mo wá ní tí bàbá yìí tó wu irú wà kan táwa náà ti wù sẹ́yìn tí nǹkan bá ti ṣẹlẹ̀ níbi kan àá fẹ́ jẹ́ pé àwa la máa kọ́kọ́ lọ gba information níbẹ̀ àá fẹ́ jẹ́ pé kó jẹ́ àwa ìlànà kọ́kọ́ sọ information yẹn jáde àá fẹ́ jẹ́ kó jẹ́ àwa ẹnu wa la máa kọ́kọ́ gbọ́ ṣùgbọ́n èèyàn tó jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ gbé story yẹn jáde òun á fẹ́ máa ṣe gàba lórí story yẹn which is ọ̀rọ̀ Olúalọ yìí Daniel àbúrò tí ń jẹ́ Daniel Alukoko òun lẹni tí ó kọ́kọ́ fẹ́ ru ọ̀rọ̀ yìí sórí tó wá gbogbo ọ̀nà lọ́tún lọ́sì tó ń fún wọn lówó tó ní pápá máa gbọ́dọ̀ lẹ́nu ìyá àti owó tó ń fún Kọ́láwọlé náà nínú ọ̀rọ̀ tí man white wáyé tábìlì Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò fẹ́ gbà kẹ́nìbọ̀dì interview wọn àfi láti ọ̀dọ̀ Rótìmí Daniel nítorí pé bàbá white yìí òun náà fẹ́ lọ interview wọn ò gbà kó interview wọn wọ́n ní pé torí pé kò ṣe àtọ̀dọ̀ Rótìmí Daniel òun ló bí bàbá white yìí nínú tí bàbá white yìí fi tú àwọn àṣírí tó wà láàrin Daniel Rótìmí àti Kọ́láwọlé tójú àwa náà wá fi wọ̀n gbangba wípé àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn nínú interview tí Kọ́láwọlé yẹn sọ ó sọ wípé lẹ́yìn ìgbà tí mo play fídíò yẹn lọ́wọ́ lórí wọ́ọ̀lù mi ó ní lẹ́yìn ìgbà tí Daniel ní pé káwọn ọgbọ́n wá pé ìyá yẹn òun wá bí ìyá yẹn lè pé mọ́ mi yẹn wá ná ẹgbẹ́ sí lóòótọ́ ẹ̀gbọ́n wọn yín ó ní ìyá yẹn wá fún òun lésì wípé lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbóhùn rẹ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn ẹnujọ́ mẹ́ta yìí làwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe wà ń gbóhùn ẹ̀ so definitely àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbóhùn ẹ̀ ìyá nìkan ni ò gbóhùn ẹ̀ ṣé àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn nísìnyí ọ̀rọ̀ family matter ni ẹ wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ family matter ẹlẹ́ni stéèdì iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni ojú ayé yín máa bàjẹ́ ẹ̀yin yín máa bàjẹ́ tẹ́ ẹ bá stop kéèsì Olúalọ yìí ojú ayé yín máa bàjẹ́ Rótìmí Daniel mo fẹ́ jáde fún ọ tẹ́lẹ̀ now be careful tí o bá ṣe Jésù mọ́ tí o ṣe Kírísítẹ́nì mọ́ tó bá lọ ṣe oníṣègùn torí mo gẹ́tì kankan ní ọ̀dọ̀ ẹ ní 4-5 days ago tẹ́gbà tẹ́ ń sọ̀rọ̀ Olódùmarè ló sọ o mọ̀ kọ́ tó ń pè ní Jesus Christ mọ́ o mọ̀ kọ́ tó ń pè lọ́wọ́ Olódùmarè ibi tí wọ́n ti brainwash ìwọ náà sí àti ibi tí òye ẹ já sí lákòókò yìí òun ló yẹ kó máa wù àbóṣe wùwà yẹn ṣùgbọ́n mi ò tí ì ráyè wọ́n Rótìmí Daniel yẹn but stop láti máa bà àwọn ìránṣẹ́ Olúwa ní orúkọ jẹ́ stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́ stop ẹ̀ before it is too late before I come for you Rótìmí Daniel I'm giving you this last warning stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́ stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́ stop ẹ̀ ọjọ́ tí wọ́n bí ẹ ṣèbí Daniel onífowóṣù ẹ̀ Daniel yẹn inú Bíbélì làwọn òbí ẹ ti mú orúkọ yẹn jáde nítorí pé wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tí Ọlọ́run fẹ́ lò ṣùgbọ́n wọn wàá mọ̀ pé èṣù máa ń padà gbà ẹ́ lọ́wọ́ Ọlọ́run èṣù òdẹ tí ì gbà ẹ́ nítorí pé oṣù wà láyé tí ò báyìí tí kù wàá mọ òtítọ́ dà á dẹ̀ padà sún ẹ̀dẹ̀ ní òmìnira. Last warning to you again Rótìmí Daniel you know me very well àwa tí ń sọ̀rọ̀ kẹ́yìn tó máa sọ̀rọ̀ àwa tí wà lórí internet kẹ́yìn tó dé a ti fi iná la ojú internet ẹ̀yin ò tí ì gba ọ̀fà lórí internet rí o ò tí ì máa sọ̀rọ̀ lórí internet kò bẹ̀ sí máa kó ẹ̀jẹ̀ o ò tí ì máa sọ̀rọ̀ lórí internet kò lọ ẹ̀kọ́ sẹ́yìn ṣọ́ra ẹ̀ ibi tẹ bá mọ̀ lẹ́mọ̀dé ìwọ Rótìmí Daniel wọ́n dìde sí nǹkan tí wọ́n máa ṣe ni wípé kó máa bá àwọn ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́ èyí tó ṣe lẹ́dọ̀ Olúalọ yìí stop ẹ̀ now Rótìmí Daniel kò fẹ́ jẹ́ kí àwọn ẹlòmíì lọ gba information lọ́wọ́ àwọn ìyá yẹn náà ní ti Rótìmí Daniel báyìí náà òun kò rí information gbà ń bẹ̀ mọ́ because ẹ̀ ń parọ́ tó wà jẹ ni family matter ní ọ̀rọ̀ yìí ìyá ìyàwó Olúalọ òun nìkan ni kò rí ìyàwó Olúalọ bá sọ̀rọ̀ àwọn family Olúalọ àwọn family ìyàwó Olúalọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin sọ fún wa àti tí mo máa play fún yóò fídíò sí now kí ló wá dé tí wọ́n fi rẹ́dẹ̀ẹ́dẹ́ inú family ìyàwó àwọn Olúalọ tẹ́lẹ̀ máa fi yí Olúalọ lára láti bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ and Rótìmí Daniel purposely do this láti lè bà Kristẹni lórúkọ jẹ́ ni Rótìmí Daniel stop ẹ stop ẹ Rótìmí Daniel I'm giving you the last warning stop ẹ o fẹ́ jẹ́ kí ọkọ lọ máa gba information lọ́wọ́ ìyá kan ẹ̀wọ́n ẹ̀ńdọ́gbọ́n òun náà wà wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pàṣẹ gbogbo àṣírí títú yìí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá èyí ni mo fẹ́ kó jẹ́ bí òwe fún ẹ pé gbogbo dáadáa tó ń náwó léyìí ọjọ́ tójú ẹ bá là Ọlọ́run jẹ́ kójú ẹ là sí sáré o Ọlọ́run jẹ́ kójú ẹ là sí dára màtí ni ẹ. now ẹni bọ̀bọ̀ tó ń sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí òun àti Rótìmí Daniel ni wọ́n jẹ́ kí ojú wa là báyìí torí bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí òun náà fẹ́ lọ gba information lọ́dọ̀ àwọn ìyá ìyàwó Rótìmí Daniel ṣùgbọ́n wọn ò fún láyè nígbà yẹn nítorí pé àwọn ìyá sẹ́kọ̀ọ́ lókè òwò alátọ̀dọ̀ Rótìmí Daniel but now ó tún wá pé pásọ̀ kan lánàá pásọ̀ yẹn bá a sọ̀rọ̀ ó tún wá pé pásọ̀ yẹn ní pásọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá tó bá jẹ́ pé lóòótọ́ kò ṣe pé máa yí ìwá ìṣubú Olúalọ
àwọn fámìlì tí wọ́n mọ̀ nípa ìyàwó ló yẹ kó lọ máa wá, kò ń ṣe àwọn tí wọ́n mọ̀ nípa olúwa lọ, tó fẹ́ máa mọ bí olúwa lọ ṣe bẹ̀rẹ̀, tó fẹ́ mọ bí tí olúwa lọ bá dé, tó fẹ́ mọ bí tí olúwa lọ ń bá lọ, tó fẹ́ jẹ́ kó lọ́wọ́ bá yí ẹ̀jẹ̀ ni. wọ́n mọ̀ lọ máa interview àwọn èèyàn láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àìdá lórí pásítọ̀ Alọ́. wọ́n kì náà nísìn ṣé investigation tó ń ṣe sìn ṣé wọ́n ṣe máa rí ìyàwó pásítọ̀ Olúwa lọ ni àbí bí ó ṣe ń wá stem fún Olúwa lọ. It was not referred to as that man question pé wọ́n ní obìnrin kan ya wèrè ìfọ́n pé ìyàwó Olúwa lọ ni. He was expecting the man to say that ìyàwó Olúwa lọ ya wèrè. Can you imagine? Kí ni o jẹ́ fẹ́ rí nínú ká máa ba ìwọ̀n ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́? There is one another pastor náà tí mo rí olórí lórí TikTok mọ̀ ń bọ̀ gbogbo yín màmá jáde fún yín lẹ́ẹ̀kan kan ni because gbogbo yín tó bá ní pé kẹ́ wá sọ secret life yín tẹ́ ẹ̀ ń ṣe ní kọ́nà àti ẹ̀ lè sọ fún yàn none of you tó lè jáde tó lè sọ fún wa. Gbogbo yìí pastors yìí gbogbo yìí ọ̀ṣọ́ Ọlọ́run yìí tí gbogbo wa sáré wá báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ò lè sọ fún wa ohun tẹ́ ẹ̀ ń gbé ṣe ní kọ̀kọ̀ tí ó dín kò dára. Pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín rùn pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín ti ń dakọ́ wárápá ti wà lórí pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ ó kàn fáyín ni ẹ kàn ṣe ní POP ni ìdọ̀tí ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lónìí. Gbọ́ Jésù kò ní kúrò láàyè ẹ̀ Ọlọ́run sì máa jẹ́ Ọlọ́run lábẹ́ àkóso bó tilẹ̀ òkórí rádá Rótìmí Daniel sọ pé kò sí o rádá Rótìmí Daniel Olódùmarè tó ń pè yẹn kí ló mọ̀ tí wọ́n ń pè Olódùmarè Rótìmí Daniel let me teach you lesson ọ̀rọ̀ Olódùmarè sọ Ọlọ́run kì í ṣe Ọlọ́run mọ́ orúkọ torí ẹ̀mí Ọlọ́run fi sọ pé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ if not ẹ̀yin wèrè yìí ẹ máa ti máa create orúkọ oríṣiríṣi tẹ́ máa fi pe Ọlọ́run ẹ máa wá sọ ara yín gan di Ọlọ́run Olódù ẹni tó mọ̀ dù ọmọ àlè nǹkan kan wà tó ṣẹ̀ wá lálẹ́ di ọ̀run ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àlè ni bó ṣe wá èèyàn mọ́ ọ̀nà tó gbà wá èèyàn mọ́ òun ló wá mọ odù ẹ̀ tó fi jẹ́ kí gbogbo nǹkan máa tọ́ lábẹ́ tiẹ̀ òun ló pè ní Olódù ọmọ àlè òun làwọn ìṣẹ̀ṣẹ̀ fi pe Ọlọ́run ní Olódù ọmọ àlè nítorí pé ọ̀nà tí wọ́n gbà nìyẹn tí wọ́n gbà mọ́ àwa kìrìsìtẹ́nì Ọlọ́run ẹni tó ní ọ̀run ẹni tí a ní ìgbàgbọ́ pé ó ní ọ̀run tá a máa dé sí ìyálà àwọn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí àbí babaláwo tó ń ṣe ẹ̀sìn mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé ẹ̀sìn ló yàtọ̀ ìṣẹ̀dá wa ò yàtọ̀ èèyàn kan ló ṣẹ̀dá gbogbo wa èmi àtẹ́jọ́ lójú èmi àtẹ́jọ́ létí èmi àtẹ́jọ́ nínúbọ̀ èmi àtẹ́jọ́ lóko èmi àtẹ́jọ́ lóbò àwọn aláṣọ́ra wa di wèrè sẹ́sìn lọ́rùn ẹ̀fẹ̀ sì sílẹ̀ ẹ̀yẹ sọ̀rọ̀ ayé lórí burúkú mọ̀ ẹ̀yọ́ orílẹ̀-èdè yìí Ọlọ́run tó ṣẹ̀dá wa ẹni tó ní wá tí wọ́n ń pè ní Olódù ọmọ àlè táwọn kan pè ní Allah kábíyèsí ìrọ̀lọ́run atótá atófiṣẹ́ ogun rán ọ̀rọ̀ ọmọlájò tó wọlé dama adánitá adánirọ́ òun nìkan ló mọ bí gbogbo wa ṣe ń mí ẹ̀dá kò mọ̀ ìwọ tó ń pèrè ní babaláwo ṣé o lè mọ bó ṣe lè mú ẹ̀mí èèyàn kúrò ṣé o mọ bó ṣe lè dá ẹ̀mí padà síyàn lára ẹ má jà tọra wa àti gbogbo wa pátápátá wà lórílẹ̀‐èdè yìí àti dúdú ni o àti funfun ni o ojú méjì lájọ ní etí méjì lájọ ní o ò lè sábà kọ́kọ́ jẹ́ mùsùlùmí ní ìsìnkú wa lórí méjì àbíkó lápá mẹ́ta ayé máa sá fún ẹni. Why are we discriminating ourselves? Kí ló dé tí ẹ̀sìn tá nǹkan tá à ń sì fi àmọ́ wọ́n pe Jésù fún wa ṣé jíjá wọ́n ní jíjì Jesus Christ àbí this is Jesus Christ àbí bẹ́ẹ̀ kọ́ who told you that this is Jesus Christ ṣé Jésù fọ́tò Jésù lélẹ̀ tálẹ̀ tó yẹ fọ́tò yìí tó ń sọ pé Jésù lélẹ̀. We just have the faith nínú Bíbélì tí a kà a dẹ̀ ní ìgbàgbọ́ lóhun tí a ti ń gbọ́ òun ní gbogbo àmì sọ́ra wa tàbí para wa níbi tá a para wa yìí ṣùgbọ́n tó bá wà wọnú ayé tí Ọlọ́run fún yẹn bá fira ẹ̀wọ̀n tó bá fira ẹ̀wọ̀n ẹ̀ wà á mọ irú èèyàn tó jẹ́ wà á mọ irú Ọlọ́run tó ní take it or you leave it. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ ṣọ́ọ̀ṣì lónìí they don't know what they call Jesus Christ they were just going to church ni. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ mọ́ṣáláṣí lónìí they don't know what they call Allah àwọn náà jà ń kírun ni. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní lédì lónìí wọ́n kàn ṣàwo ni wọn ọmọ kan tó wọ́n pè láwo ẹrú awo ni gbogbo wọn. Wáyé tí gbogbo wa ń dààmú ara wa lórí kan tó sọ̀rọ̀ táwọn wá kiri. Wáyé tí gbogbo wa sọ̀rọ̀ wa ti wèrè sórílẹ̀-èdè yìí. Musa táwọn pè ní Moses ṣèbí sẹ́yìn àmọ́ ẹ̀ ló bí Ẹ́síkì tó fi ìgbàgbọ́ kìrìsìtẹ́nì lẹ́lẹ̀ fáwọn abíbáyé tí wọ́n fi ń dùn pé yẹ́sì o àlẹ́ àbí. Ẹrú ẹ̀ òun ló bí Ismaili tó ṣe mùsùlùmí lónìí. Kẹ́sà ìyàwó ẹ̀ kẹta òun ló bí tó ń ṣèṣègùn lónìí ẹ̀rọ adákùn tí wọ́n mú àtàwọn ṣe bí ìwèrè táwọn ń dààmú ara wa. Ọlọ́run ẹ̀ tó ní tó ń bọ́sì tó fi sọ́mọ́ ní kéjì ẹbí ọ̀tá ẹ̀ ọlọ́run ẹ̀ yẹn kò lè ṣe nǹkan tí ọmọ ní kéjì yẹn tó lè ṣe o. We have only one God and that our God òun ni ẹ̀mí wa tí a fi ń mí your mind will tell you the kind of God you are serving. Ẹni tó jẹ́ pé búburú ló máa ń ṣe láyé ẹ̀ irú ọlọ́run tó ń ní ó ti wà lọ́kùnrin ó nìyẹn ẹni tó dẹ̀mọ́ búburú ṣe tí pé lè lọ́mọ̀ ṣe láyé ẹ̀ irú ọlọ́run tóun náà sìn òun nìyẹn tí a ti rí yẹn. Adẹ́rù pé ká lọ sí ṣọ́ọ̀ṣì lọ́mọ sọ pé àmọ́ ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì kò lọ mọ́ṣáláṣí wọ́n gbàgbọ́ pé ọlọ́run yóò máa jẹ́ ọlọ́run irú èmi yìí torí ọlọ́run ti fi gbogbo ẹ̀yẹ mi ní gbogbo ọ̀nà àti ìlànà kìíní ni o àtọ̀nà kejì ni o àtọ̀nà kẹta ni o ọlọ́run ti fi ara ẹ̀wọ̀n mi. Mò ń bọ̀ mi ò kíde ó dàbọ̀ jọ ẹ̀yin bàbá yẹn ẹ jẹ́ kí orí yín pé ìwọ tó bá ṣe Christian ìwọ kọ̀ wà á tẹ̀sán bá wò ṣe Christian mọ́ wọ́n á máa nullify the Christian àìmọye àwọn pásítọ̀ yẹn àìmọye nínú wọn lẹ́pẹ́ mùsùlùmí ni wọ́n bí òun sí ó kò nínú mùsùlùmí ó di pásítọ̀ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ìgboro àìmọye àwọn àfáà míì ló jẹ́ pé Christian ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ dàfáà lónìí bọ́lá wo ṣe ní káyọ̀ wọn orí nìyẹn wọ́n gbọ́ àfáà tó ń ṣe àfáà tó di bílíọ̀nìà àfáà ìlànà lómi ṣe tó ń tọrọ jẹ o pásítọ̀ tí pásítọ̀ mi ṣe tó ń gbọdọ̀ plane pásítọ̀ ìlànà lómi ṣe tó ń tọrọ jẹ lójú títì o ó
kù sí ẹ lọ́wọ́ bó o ṣe gba ohun tí o mọ̀ àti bó ṣe rí lọ́kùn ẹ ohun tó yàn bá dẹ̀ mọ̀ ló máa lè ṣàkọlé lórí ẹ ti jẹ́ kó máa gùn mí ẹ wo ó dàbọ̀.